hi-tunezradio 1000.1 FM. Kábíyèsí rẹ̀ ọba tó gbani. Ìwọ lọ́ba tó lani. Ìwọ náà lọ́ba bánirìnrìn àjò láì kúrò lójú kan. Ìwọ lọ́ba mi tí ò fọ́ fẹ́nì kankan àmọ́ tí gbogbo ẹ̀dá alààyè ń fọ́ fún. Ìwọ làwa wájú bá lẹ́nìí jẹ́ kí bá wa kó dì tẹ́wọ́ gbà. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí hi-tunezradio 1000.1 FM tó mì gbòòrò tìtì. Mi tí lórúkọ mi padà Ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. Èmi náà máa ṣàlè jẹjẹ bẹ́ni tí ò róbìnrin àtaya àtàlè obìnrin ṣáà ní gbogbo wọn. Èmi lọ́mọjúrò gbé ọ̀gẹ̀dẹ̀ pagbo májò ọmọ ṣẹ̀bọ́rà ìlú màfọ̀n bó bá kì mí títí kì mí délé ìyá mi èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kán ìkọ́ntẹ̀ ìkan tó kù lọ́ fi rán gbaṣọ káàkiri gbogbo àgbáńlá ayé. Ọdẹ òdùbí ṣàlàáfíà lẹ́wà gbogbo aráalé ń kọ́ o. Adẹ̀kùn ọyẹ́ yìí mi ti ẹ̀rí weather for two lórí sápá ti mú weather lọ kò dẹ̀ sí weather for two mọ́. Láì fàkókò wa ṣòfò lórí ètò lẹ́nu iṣẹ́ ìgbàgbé pé ní December yà ń sọ̀rọ̀ lórí ìgbáradì sí ọdún 2024. A ti sọ̀rọ̀ lórí àwọn tó gbọ́dọ̀ yẹra fún. A ti sọ̀rọ̀ lórí àwọn tó gbọ́dọ̀ súnmọ́. Lẹ́nìí a máa sọ̀rọ̀ lórí àwọn agogo lórí ara wa gangan. Lórí nǹkan táwa fúnra wa tá a gbọ́dọ̀ ṣe. Sórí ní ọdún 2024 kó tó sọ̀rọ̀ make sure pé ọ̀rọ̀ ẹ ó gba àgọ́rọ́dì mẹ́ta kọjá. Ìyẹn mi géètì ṣó ń ṣọmọ Yorùbá ni. Ọ̀rọ̀ tó fẹ́ sọ ní 2024 tó fẹ́ béèyàn sọ àbí tó bá ní discussion pẹ̀lú èèyàn let it pass through different kind of gates. Àgọ́rọ́dì kìíní ni pé kó o tó sọ ọ̀rọ̀ jáde kọ́kọ́ ronú ara ẹ pé ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí ṣé òótọ́ ọ̀rọ̀ ni. Nítorí tọ́rọ̀ yẹn bá lọ jẹ́ lámbà ó ṣeé ṣe kí lámbà yẹn lọ padà tú létà. O ò tẹ́tí ẹ bẹ̀rẹ̀ jẹ́ bí? Àní ó ṣeé ṣe kí lámbà yẹn kó lọ tú létà. Tó bá wá túnṣe wọ̀ mọ́rú àkóbá tí ọ̀rọ̀ yẹn tí yóò ṣe fún ọ. Má ti torí pé òun lọ sí Ẹdẹ kó bẹ̀rẹ̀ jẹ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀rọ̀ tó bá fẹ́ béèyàn sọ kọ́kọ́ rò nínú ara ẹ pé ṣó necessary ṣá. What I'm about to say right now is it necessary or I just keep mute. Tí ò bá ti necessary má sọ rárá. Àgọ́rọ́dì ìkẹta tọ́rọ̀ tó fọ́ sí ọ tó gbọ́dọ̀ gbà kọjá lélẹ́yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí báwo ló ṣe máa rí lára ẹni tí mo fẹ́ sọ ọ́ sí. Wọ́n ní finá jó rẹ kó tó finá jó èèyàn wo. So àgọ́rọ́dì mẹ́ta tí ọ̀rọ̀ ẹ tó gbọ́dọ̀ gbà kọjá ní ọdún 2024 lélẹ́yìí. Àròjọ́ múṣe olókùn tó bá di ọjọ́ mẹ́jọ ìyẹn Sátidé tó ń bọ̀ a ó tún máa gbé yẹ̀wò síwájú sí i. Ìgbáradì sí ọdún 2024 náà ṣe ni. Animari jù báyìí lọ lórí ètò lẹ́yìn Ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. Mo ní bẹ́ẹ̀ bá mutí ẹ má ṣe wọkọ̀ bẹ́ẹ̀ bá wọkọ̀ ẹ má ṣe mutí. December kò ní ru gbogbo alẹ́rù lọ́wọ́.